nínú àwọn iṣẹ́ wa tí àwọn èèyàn order fún DHL láwàáyé o, DHL office lóṣogbo òun là ń páàkì yìí tó dẹ̀ máa within 3-4 days wọ́n gbọ́dọ̀ gbà á ní US, UK, all over the world. Kò síbi tí a kì í send iṣẹ́ sí. So àwọn DHL iṣẹ́ wọn dẹ̀ máa ń fast gan. So àwọn iṣẹ́ tí a wá send tá a fẹ́ send lé nílé. So díà fún àwọn apps wa láti orí 3-in-1 apps all over the world. Kò síbi tí a kì í send nǹkan sí through DHL. Àwọn kan látún wá send yìí bá ṣe máa ń send everyday nìyẹn. Bá ṣe máa ń send yẹn. So bá ṣe máa ń send everyday nìyẹn. So ohun tó nílé bá ṣe máa ń send everyday kò síbi tí a kì í send àwọn DHL láti máa ń lò. Bó ti jẹ́ pé àwọn iṣẹ́ wa kan tá a send sí US wọ́n ní láti yàtọ̀ sí pé a send through DHL ní àti Nàìjíríà tá a lè sanwó fún wọn. Tó bá tó ti dé US ẹ̀yin tẹ́ wà ní US ẹ dákun wọ́n ń gba custom duty o, ẹ máa san custom duty kan tó release àwọn sẹ́yìn fún yín. Eléyìí ó ń kọ̀ sí àwọn wàhálà láàrin àwa àtàwọn customer. Wọ́n á sọ pé àwọn ti sanwó láti Nàìjíríà kò yẹ káwọn tó lè sanwó mi. Ẹ dákun ẹ máa bá wa san ẹ máa san custom duty lẹ́yìn tẹ́ wà ní US. So bó ṣe jẹ́ nìyẹn. So àwọn DHL ó legit ibẹ̀ àwọn là ń lò láti máa send iṣẹ́ wa. So anywhere tẹ́ bá wà ẹ order fún any apps a máa send ẹ̀ sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.